Alólóngì ní ti gàjà o, Lẹ́kúnlé olóngì ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, má yìí kò tiẹ̀. This is my wife. Anyalonje is the president for UK chapter. Torí pé our global president is around. Once again, you are highly welcome, sir. Bẹ́ẹ̀ni bí àkàrí ìgbòtú lè ó kéré tó ń lọ lórí rẹ̀ mọ́, that is our president. Àsìkò rẹ̀ nǹkan mèremère là ń rí dáwò. Àsìkò rẹ̀ láta ń pọ̀ sí ní ti dáadáa. Yes. I want my wife to work at the same kọ̀rọ̀ ìwò nígbà ọláfẹ́sí wedding adójútì ní ẹ̀rí ìwò nígbà ọláfẹ́sí wedding. Ọ̀gá àjẹ́ àṣẹ báyìí. Ẹ tó bá wò wípé wọn ò faramọ́ ìpè ìyàwó èmi àti Dóyin kọ́ nawọ́ pọ̀ bí ó ṣe ṣe yàtọ̀ sí àtọ́ bá síkì o. Àti àwọn ìgbà síkì. Kalọ́nà toothpick àtọwọ́ ni ọwọ́ ìlọ́dà bíi toothpick lọ́ọ̀kan mẹ́rin. Besma, you are in support, Larry. Larry, look at me here, talk to me. Mo lò ó ṣe bẹ́ẹ̀ ni lónìí ní ẹ̀sán ìpàlọ́ọ̀dì. Now on behalf of UME Entertainment, I want you to welcome everybody officially to this great occasion. Good afternoon, ladies and gentlemen. My name is Doyin Amodu. Ètò wa ní sọ òyìnbó nítorí ó dàbí ẹni pé àwọn Yorùbá la kọ́ bí. And ẹ̀yin tí ẹ bá wá gbọ́ Yorùbá, ẹ jẹ́ káwọn èèyàn translate fún mi. So wọ́n ní kí n pé kí ni welcome ní Yorùbá. Ní pé ẹ káàbọ̀ ṣé àlàáfíà lẹ wá síbí o. Àlàáfíà tẹ fi lélẹ̀ sí òun náà ni ẹ máa bá lé o. Ẹ rí pé àwọn àgbààgbà tíátà wa náà pọ̀ jù bí ẹ ṣe gan-an tẹ wá o. Gbogbo yín náà ẹ bá lé láyọ̀. Gbogbo ẹni tẹ wá lókè ẹ ṣe gan-an ni o. Ẹ̀yin náà ti dàrú o. And ẹ jẹ́ kí gbogbo wa ká ní good time papọ̀. Mo mọ̀ pé èyí a máa ní a lot of amazing time. Mi ò mọ amazing Yorùbá. Kí ni amazing Yorùbá? Ẹni ká ní good time náà sọ̀rọ̀ good time. Kí ni good time? Gbogbo Yorùbá mi ò tó kékeré mo gbọ́ jù. So ẹ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ fàájì. God bless you all. Ìtìjẹ́wọ́ mi ń gbìyànjú láti sọ fún wa ni pé ká dá fàájì dọ̀bálẹ̀ ká wú tí gbogbo. Yes. Nígbà tí wọ́n ti ní wa káàbọ̀ afẹ́ ṣe báyìí sí I want to use this period to invite the global president of Tampa to come and give us opening prayer. Ẹ dákun wọ́n lónìí kó kọ́ mọ́lé ẹ bá mi pa. Ọ̀nà tó yí àjà ó.
wá ọkùnrin lẹ́ẹ̀lá ẹ̀dùn jírí ẹja kílẹ̀ ẹ̀dùn àdùn ẹgbẹ́ wà ní táàkì nìkan lọ àwọn ọkùnrin ẹ̀dùn kọ́ ọdún jírí ẹja tẹ́lẹ̀ máàmù láti lọ́sí àdúgbò àìjọ tọ́lú ìdúgbò òun àwọn òtòlú ìlú àwọn òtòlú ìlú àwọn àpapọ̀ ìbáyà oúnjẹ ìlú òtòlú ìlú àwọn àpapọ̀ ìbáyà ìgbìyànjú àtẹ́lẹ̀ ẹ̀rọ ọ̀dàbà ọ̀dàbà Bàbá mi fún wọn. Àwọn tó ti ní fún ara wọn, ẹ̀yin ò lè dá àti bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ rẹ̀ tó wá lè fẹ́ fọ́ọ̀sì wọn ni, wọ́n fọ́ọ̀sì wọn yóò ti bọ̀ sí ẹbí. Síkírẹ́tì tó máa bọ̀. Ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ ìdílé ká tó pọ̀ bàbá mi kò sí tàn lẹ́yìn ká ṣe. I ginger myself when no one to ginger me. Ìṣẹ̀dá mi ìdàkùn máa gbàgbé mi. Ẹrù yìí wúwo Olúwa má dáadáa mi. Èmi ni kí n jèrè gbogbo wàhálà mi. Bàbá kà sáfà àbá ẹ̀ka ṣe bàbá mi kò sí tàn. One time say, Yebo, Junior Entertainment, 100. See, you see me read. Àwọn ọmọ mẹ́ta ìròyìn àgbẹ̀rẹ̀ àwọn tí wọ́n lábàá sí wà lóṣù òun wá nínú ìfẹ́ ìrìn lọ́wọ́ lẹ́yìn ẹ̀yìn. Bàbá yìí ló ti dé, tí bá ti dé everybody ló sábà rẹ̀, tí bá ti dé everybody ló sábà rẹ̀. Tí bá ti dé everybody ló sábà rẹ̀, tí bá ti dé everybody ló sábà rẹ̀. Wọ́n máa gbọ́ bàbá tó lè dé ilé. Alájọ olúwa ní màmá mi ní ládọ̀ọ́dọ̀ ọ̀rọ̀ màmá mi wọ́n lò ní ọmọ ìlú. Ẹ bá kí ọjà mi ṣùgbọ́n mi ní ọ̀pásá oṣooṣà. Ọmọ olúwa ní màmá nínú ká fẹ́ ọmọ mi wọ́n lò ní ọmọ ìlú. Super Pasali, le chauffeur bleu. Police, le chauffeur bleu, le chauffeur bleu. Agora le chauffeur bleu. Mama, I do have money. Let's play poverty. I don't want to broke the infinity. Make my money till eternity. I pray for grace to calamity. Now get that
share is fantasy. I don't wanna go to infinity. Make my money to eternity. What's that say? Mo wá pé jí mọ́lá bá ń so máa ń. Ó pè nàlá bí bá ń so máa kó wá pọ̀ mọ́ náà jáde. Ó wà pé gbogbo ní fúdì pátápátá. Ó wà pé ẹ̀fọ́ ìjọba ìrìn àti ẹgbẹ́ bàtà sí. Ó wá sí nípa ilé ọba àsìkò ìṣòro. Ọmọ ní tí wọ́n àti ti lọ́wọ́ ọgbọ̀n níbi ìlú. Àwọn ọ̀gá sí ilé òun ní ọ̀dùn jẹ́ ní láyé. Júbí bó ṣe sọ̀rọ̀ náà kò ní wọ́n lé mi ní olè mi ò wọ́n lé mi ní olè mi ò bẹ́ẹ̀ lọ. Gbogbo ọba tó ń lọ ní gbòòrò ìjọba ẹ̀ka tó ń tẹ̀lé ojú ẹ̀ báwo lè yíwé báwo lè mọ lèlè bá bá òjòbó ọjọ́ òkúta mẹ́ta àwọn ọ̀gá àwọn tàbí òbí olówó oṣù òkú kálẹ̀ o àwọn ọmọ àkókò àtẹ̀wò oṣù àjọ wà náà ò ní àjọ iṣẹ́ náà ò ní àjọ ìpò náà ò ní àjọ ìjọ náà ò ní àjọ ìwé náà ò ní olùkọ́ ìrọ̀kọ́ bẹ́ẹ̀ tí wà lọ́wọ́ wá ti yẹyẹ àwọn ọdún lẹ́yìn ẹ̀jẹ̀ wà ò lọ́gbàánu ọjà àdúgbò àṣìbàjẹ́ ọ̀nà ìfọ́mi bá ọ̀nà àgbọ̀n tiwa ọlọ́run lẹ́wọ̀. Mísírì láti lóòrò 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 lọ. Years la ṣe wá dúpẹ́ ṣùgbọ́n àpàṣà 50 years la ṣe mọ́ pẹ́ wá o ire ló wọlé yìí. aláwọ̀ mo mọ́ pẹ́ wá mọ́ wá gbà ọ̀tún rẹ lórí èyí tó ti ṣe lọ òtún lẹ́yìn tó bá bẹ̀rẹ̀ ìwọ yóò fi mú aláwọ̀ mo mọ́ pẹ́ wá mọ́ wá gbà ọ̀tún rẹ lórí èyí tó ti ṣe mo tún bẹ̀rẹ̀ sí òtún lẹ́yìn tó bá bẹ̀rẹ̀ ìwọ yóò fi fún un. Òtìlẹ́yìn tó bá bẹ̀rẹ̀ ìwọ yóò fi fún aláwọ̀ tó máa fẹ́ mọ́ wá gba òtún oore. Mo tún bẹ̀rẹ̀ sí i òtìlẹ́yìn tó bá bẹ̀rẹ̀ ìwọ yóò fi fún. Torí ọlọ́run tí mo ní ọba everybody. Ọlọ́run tí mo ní ọba everybody ní. Òun nìkan lóye láyé pẹ̀lú wọn. Ọba tó dára sí ló jẹ́ kí ẹ máa bẹ. Àìnífẹ̀ẹ́ mọ́ ṣẹ̀bí tọ̀nà ni. Aláwọ̀ gbogbo bá wọn ẹgbẹ́ òtún rẹ̀. Lóye èyí tó ti ṣe òtún lè sí. Aláwọ̀ gbogbo bá wọn ẹgbẹ́ òtún rẹ̀. Lóye èyí tó ti ṣe òtún lè sí. Òtún lẹ́yìn tó wá bẹ̀rẹ̀ ìròyìn òkú. Jọ́mí ẹ̀ńtàtẹ́mẹ̀ẹ́tì lábádé. Alájà Fátímà Ahmadu. Nítorí tó kápẹ́sà ní Abdullahi ní Adé 50 years. Eléyìí omi ìjẹ́sẹ̀ mọ́. Wọ́n á tún ṣẹ̀ ní ìsú tọmọtọmọ. Ọ̀tá ìmáyọ̀ ẹ̀ o, ọ̀tá ìmáyọ̀ ẹ̀ o. Ọlọ́run tó ti bá mi ṣe pàtàkì
Ẹ wo èrò ti fẹ́ pọ̀ jù báyìí o. Ẹyin kí Elédùmarè, ẹyẹ ká bẹ̀rẹ̀ lọ́ọ́ ti ta máa ṣe lẹ́yìn ẹyin kí Elédùmarè. Ṣé Rọ́díà tó ti rí ọyá Rọ́díà ọyá sọ? Rọ́díà ọmọ ṣé o táàmù ti lọ díẹ̀ díẹ̀ gbé máìkì sẹ́nu o. Ókè tí mo bá ti rí kí wíìtì kó máa bọ̀ wíìtì ẹ̀kọ́ yẹn wíìtì kó máa bọ̀ lọ́dún náà kẹ́kẹ́ ní ìlú yẹn wíìtì lọ́dún náà Rọ́díà. Okay, everybody, you can buy anything after you enjoy it and you want it. It's clever, monowo. Ọmọ ojú ti rí kan, it's clever, monowo, it's clever. Ọmọ ojú ti rí kan, make I tell you mélòó ni mo fẹ́ sọ. See, them no bomb me with silver pot, I'm ready to ball. MC méjì pọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Mi ò wá lọ́pṣọ̀n, mo máa sáré lọ ṣèkan lábẹ́ òkúta. Tí bá ti di aago méjì ọ̀sán wọn wá kọ́ bá reception ní Surulere. Àwọn sójà dẹ̀mú lọ́wọ́ ṣiṣẹ́ fún Surulere. Bí mo ṣe lórí ọ̀fẹ́ mọ́tò ọ̀gá mi kan Sati, òun ni mo gbé lọ bí mo ṣe wá ní pé wọ́n ti ń pè mí pé wọ́n ti parí prógámù láàárọ̀ kí wọ́n ń lo reception. Bí mo ṣe ń sáré bọ̀ nìyẹn, táìmù Fáṣọlá ni a rẹ̀ ń sọ yìí. Mo ṣáà ń gba wọ́n mú ìbọ̀ bí mo ṣe wá dé Sango. Àṣà wọn kan ti ń pera wọn gbà ara wọn tá fẹ́ fi jófin wọn ti dé bẹ̀yẹn. Bí mo ṣe ń dé tógèètì báyìí, bí wọ́n ṣe fà mí wọlé mímí school yẹn wọ́n ní irú yín báyìí la máa fi jó fún mi. Mo kọ́kọ́ fẹ́ faint mo wọ́n pè tí bá ní faint nínú náà lọ́ máa fi jí mi dìde. Bí wọ́n ṣe mú mi lọ sẹ́kùnlé nìyẹn orí mi dẹ̀ máa ń pàgbà wá ní máa forí kó gbogbo blọ́ọ̀kì 1100 lọ sí other side. Bí bí mo ṣe bẹ̀rẹ̀ sí kó nìyẹn mo wá kó méjì ẹ má bínú pé mo fast àsìkò tó fún wa ni. Mo wá kó blọ́ọ̀kì ẹ wá kú méjì kí n lọ kó méjì tó kú kí n máa lọ. Bí mo ṣe gbọ́ tí sírí bẹ̀rẹ̀ sí lúlú yẹn pèépú nígbà tí ó máa bẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ mo kàn ní tọ́bẹ̀ sí ṣe attention mo kàn ní àbúrò ìyáyẹ mi ọmọ ọba inú mi ti dùn wípé mo ti ní ọkú mi o ọkú kan sọ pé ọmọ ọba kí nìkan tó ń ṣẹlẹ̀. 1 minute left. ok sir wọ́n ní kí ló ń ṣẹlẹ̀ mo ní mo gba wọ́n wè mí wọ́n wá fún mi wọ́n wá ní kí lọ́ọ́ ní kò ṣe mo ní wọ́n ní kí n kó blọ́ọ̀kì kí n máa rú lọ síbẹ̀ kó lè kó mi jọ wọn ní bá tí bá ti tẹ̀lé ọmọ àǹtí mi ni ó yá ọmọ nǹkan tó ṣẹlẹ̀ dá gbogbo ẹ̀ padà àrímẹ́ndì comedian ọmọ ọba pàṣẹ wọ́n fúnra ẹ̀. Wọ́n ní mẹ́ta lè pọ́n àdéhùn lè pọ́n àkọ́nà tí èmi máa dé níbi tí mo fẹ́ dé ẹ̀rọ sáà ọba ńlá ní mi o. ẹ ṣe ọmọ kan. Àfihàn àfihàn ìṣòro tó ní kó ojú lọ. Ọlọ́run ló ṣe. Àníwárí wà ṣùgbọ́n. Àníwárí ọdún ní ọ̀rọ̀ mi sí. Àìmọye ìyàwó sẹ́wọ̀n ìtòjú mẹ́jọ o. Tí o ṣojú tó bá sí ní màá ṣe lọ. Oríṣiríṣi ẹ̀ka ló ti dájọ́ pàṣípàrọ̀ tí ó ṣojú wọn kọ́lá lọ́wọ́ àtàkùnrin ṣoṣo lọ. Ìgbà àfẹ́jà ló àníhà àwọn orígbà ọba ṣoṣo. Tí bọ́lá ṣe pẹ̀lú lọ́wọ́ jẹ́ ṣojú ní àdúrà. Má jẹ́ kí n bá ẹ̀kọ́ sí ìjọba dá. Àbúrò mi kò sábẹ̀ lórí sọ́ọ̀lì lọ. Ìbéèrè lẹ́nu lẹ́nu máa jẹ́ iṣẹ́ ìrìnà rẹ̀ kò tó ṣe lọ. Aláṣẹ
Báwo náà lọ, mo ṣe mo dúpẹ́ ọ̀rẹ́ mi o, Sàbílà o, ìwọ̀nmọ̀ àwọ̀ àpọ̀ní àrẹ. Ọmọ èèyàn ló ṣe gbogbo bẹ́ẹ̀ sí. Arọ́gẹ̀rì ni màá náà ní o. Sábàdá o, mọ̀wó lẹ̀ o, àsábàrí. Oya ló banana akọni o, lówó kẹ́rì banana akọni o. Àsábà yìí ṣàkíní ilé ẹ̀kọ́ kó rọ̀pẹ́. Ọmọ bèrè kó táwọn. Wà ní ìyàsọ́bà yìí ọkọ̀ bọ́lá ìyá bèèto. Ìṣẹ̀ṣe la gbọ́dọ̀ máa ṣe báyìí. Ebi mẹ́tẹ̀ ìfẹ́ máa ṣe ṣàgbó. Kàsímù Àrẹ̀mú. Sọ̀rọ̀ sí ìjọba sí. Kúrò síbìkì, let's go. Ọ̀sẹ̀. Báyọ̀ máa wọlé wọlé. Okay, take that back away. Okay, láwọn ti kẹ̀kẹ́ wà lọ́wọ́ mi 1,000 naira ni wọ́n máa ń jà fún wa nínú hall yìí níbi káwa náà ni àgbo ti wọ̀ grand o lè jẹ àgbo tí wọ̀ ẹ̀ lọ pẹ̀lú 1,000 naira o lè jẹ báàgì ráìsì bí 20 wà níbà yìí pẹ̀lú 1,000 naira o lè jẹ báàgì sẹ̀mó pẹ̀lú 1,000 naira o lè jẹ òróró 5 litre lọ́wọ́ àbẹ̀ 1,000 to 1,000 gan ọ̀rá
ẹgbẹ́ tí ẹ̀wù mi kì í jẹ ní àpò torí mo ti wọlé yátẹ́lẹ̀ mo tún ti jáde bóyá wà tó tún wọ padà báyìí ebi tí ẹ bá fẹ́ kí wọ́n tó wá 1,000 naira ní rámú tíkẹ̀tì Doyin Amadu ló ń ta Doyin Amadu ló ń ta wọ́n ní pé ọ̀rọ̀ tẹ́kọ̀ ló bá lẹ̀ sọ lè gbọ́ òkú ìbáláyé ń jẹ́ ọ̀rọ̀ òun lẹ́lẹ́dẹ̀ ní pé kọ́sẹ̀kọ́sẹ̀ báyìí ti lápọ̀sẹ̀ tipátipá ti ṣòkòtò ń wúwọ̀ tí òkú ẹ gbọ́dọ̀ rà dandan ta ìtẹ́ torí pé tọmọdé bá mọ̀sẹ̀ lé àdínkọ́sẹ̀ lágbà bá mọ̀sẹ̀ lé àdínkọ́sẹ̀ ẹ gbọ́dọ̀ rà ní dandan ta ìtẹ́ ìwọ òkòtò tó kọ́ nílé yín ẹlẹ́tẹ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.